bí àdéhùn kò bá dàrú tí nǹkan míì kò tún yẹ. Ọjọ́rùú tí í ṣe ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, ó ní àlàáfíà ńlá kan yóò máa tún jọba alágbolé fújì nígbà tí wọn yóò parí ìjà gbajúgbajà olórin fújì ilẹ̀ Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni Alhaji Táyé Àkàndé Adébísí, ẹni tí ó gba ìmọ̀ sí Táyé Currency, àti olórin fújì tíràwọ̀ ẹ̀ tó búyọ lọ́dún yìí tó jẹ́ pé òníràwọ̀ ẹ̀ ló ṣẹ̀ṣẹ̀ jáde lágbolé fújì Alhaji Tìrìmísíù Gbọ́lágadé, ẹni tí gbogbo ayé mọ̀ sí Tìrìlẹ́dà, ni wọn yóò máa parí ìjà láàrin àwọn méjèèjì tó sì jẹ́ pé ọ̀pọ̀ àwọn olólùfẹ́ orin fújì, pàápàá àwọn olólùfẹ́ Alhaji Wasiu Alabi Ọdẹ́tọ́lá tí gbogbo ayé mọ̀ sí Pasuma tàbí ọ̀gá ńlá fújì, táwọn olórin méjèèjì tá a dárúkọ ẹ̀ tó jẹ́ ọmọlẹ́yìn ẹ̀, níṣẹ́ nínú wọn ti ń dùn tó sì ń fojú sọ́nà sí ọjọ́ Wednesday ọ̀sẹ̀ yìí fún bí ìjà yóò ṣe parí láàrin Táyé Currency àti Tìrìlẹ́dà Àlàmú. Ẹ rántí wípé àárín Tìrìlẹ́dà àti Táyé Currency kò gúnrégé, bẹ́ẹ̀ ni Tìrìlẹ́dà sọ fún tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ní ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe pẹ̀lú wa láìpẹ́ yìí pé nítorí pé òun bá ìrànlọ́wọ́ lọ ọ̀dọ̀ Táyé Currency tí kò sì fẹ́ ràn án lọ́wọ́, tí kò fẹ́ kóun lé jẹ́yàn nídìí iṣẹ́ orin, ṣùgbọ́n tó ní lọ́nà àrà lọ́nà ìyanu òun padà lọ gbọ̀nà ẹ̀bùrú, òun padà di olókìkí máa lára nípasẹ̀ ìrànlọ́wọ́ Alhaji Wasiu Alabi Pasuma. Ó máa ní ọ̀rọ̀ ló ti di nǹkan láàrin àwọn méjèèjì, táwọn méjèèjì kò gbà tira wọn tí wọn kò sì ń rí ara wọn sójú. Ṣùgbọ́n ní báyìí ó ṣeé ṣe kí gbogbo ẹ̀ kó máa di ohun gbàgbé ní ọjọ́rùú tí í ṣe ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tí a fẹ́ wọ̀ yìí, tó sì jẹ́ pé ó ṣeé ṣe kí Táyé Currency àti Tìrìlẹ́dà kí wọ́n jọ kọrin pọ̀ ní ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí. Ǹjẹ́ kí ló fẹ́ ṣẹlẹ̀? Ta ló fẹ́ pè wọ́n pọ̀? Ta ló fẹ́ parí ìjà yìí? Ọ̀gá ńlá fújì fúnra ẹ̀ tó jẹ́ bíi bàbá àti ọ̀gá pẹ̀lú aṣíwájú fáwọn olórin méjèèjì náà, ìyẹn Alhaji Wasiu Alabi Ọdẹ́tọ́lá, alágbọ́pọ̀ ó fẹ́ ṣètò eléyìí láti dá àlàáfíà padà sínú mọ̀lẹ́bí ọ̀gá ńlẹ̀ táwọn méjèèjì, ìyẹn Táyé Currency àti Tìrìlẹ́dà tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ nínú ẹ̀. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ wí pé níbi ayẹyẹ ìfilọ́lẹ̀ rẹ́kọ̀dù tuntun tí Tìrìlẹ́dà ṣẹ̀ṣẹ̀ gbé jáde, èyí tó pè ní 3 o'clock, tó fẹ́ wáyé ní ìlú Ìbàdàn lọ́jọ́ Wednesday ọ̀sẹ̀ tá a wà yìí, èyí tó jẹ́ pé Alhaji Wasiu Alabi Pasuma ìní olórin ọjọ́ náà, òun gan-an ni wọ́n ní ní Pasuma fẹ́ lo àǹfààní ẹ̀ láti fi parí ìjà tó wà láàrin Táyé Currency àti Tìrìlẹ́dà. A gbọ́ pé ìgbésẹ̀ tí Pasuma fẹ́ gbé ìní láti pe Táyé Currency pé kó wáyé Tìrìlẹ́dà sí níbi ayẹyẹ tó sì jẹ́ pé inú rẹ̀ ni wọn yóò kú ti parí ẹ̀ fáwọn méjèèjì tí wọn yóò sì jọ kọrin pọ̀. ṣá o àdéhùn kò bá tó dàrú, ọjọ́ Wednesday ọ̀sẹ̀ yìí lélẹ́yìí ó ṣẹlẹ̀ o, ṣùgbọ́n táwọn kan sọ pé ó ṣeé ṣe kí Alhaji Táyé Currency kó má padà yọjú síbi ayẹyẹ Tìrìlẹ́dà náà.